Baba. I can see you are the coordinator of Isese Assembly. That's why I'm here, sir. I've been scammed. This religion of mine has turned me to wanderer. I don't know what to do again. Please, I need consultation. I need to consult. I need proper care. I need to be in a good hand. Please, Baba, help my life. Help my career. Help everything about me. Please. Lorna, I'm going to be able to be. Say, yes, on my new band, to look with good brown is or that good ladies, good name, cocoa cabbage, to my kind. Yes, on my new band. You buy me. How are you back? Rather, we will round about. My being sherry, Agbede your no, Nimi, or Jaco Marie Benny. What do you think, Garcia? What did I move? Gbogbo ìdààmú wàhálà ìfòòró ìbànújẹ́ ẹ̀gàn àbùkù àgbákò ayé wa tẹ́ ń wẹ̀ dànù tẹ́ ń mú kú ayé tí yín náà ní ńlá. Àmín Jésù. Àmín Jésù. Ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run tó ti Ábúráhámù lẹ́yìn ó ti Ísákì ó ti Jákọ́bù ó ti Ísírẹ́lì gbogbo wọn tí sàn tí wọn lẹ́yìn yóò mọ tì yín lẹ́yìn. Àmín Jésù. Ọlọ́run tó yọ Pétérù kúrò nínú ipò mọ́ pẹjapẹja tó sọ́dà pẹja ènìyàn kò ní fi yín sílẹ̀. Àmín Jésù. Ẹ ní dídàkudà. Ẹ ṣeun gọ́sà. Ṣé wá rí àdúrà yín ti gbà ṣùgbọ́n lákòótán ká lè ní ìdánilójú. Ẹ gbà mí o. Lóde. Kí lélẹ́yìí? Ní sùúrù. Sùúrù kí ni? Ní sùúrù. Sórí tó kù bó ṣe ń wo ìwé èdè gbogbo tó ń tọ́ lọ ń dà wọ́n dára ní fún lílo àwọn ọmọ èèyàn sí ní. Ẹ̀dùn ẹ má gbẹ̀yẹ̀ wá kàkà wọlé kílẹ̀ mi kékeré fún dídí pọ̀ dáradára àbí kílẹ̀ mi kì í ṣàyìn lẹ́ máa dúró lórí ọ̀tà tẹ́ máa kẹ́ tẹ́ máa rọjú tẹ́ máa mú gbogbo oṣù tẹ́ máa rún pé ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn ẹ̀dákẹ́dá ọba mú ewé tàbí egbò tọ́ba lọ́pọ̀ tọ́ba fi ń ṣe nǹkan ọlọ́run abínú sí pípẹ́ àwọn ẹ̀dá ti believe. Sórí gbogbo èèyàn. Sẹ́rí Elédùmarè ló dá àtẹwé àtẹgbò tẹ̀ ń sọ yìí ẹ̀sìn tẹ̀sẹ̀ jáde. Sọ́lọ̀ kọ́ ló dá wọ́n. Ẹjọ́ Ọlọ́run ló dá mi Ọlọ́run ló dẹ̀ dé mi ṣùgbọ́n bí tá a bá dé yìí wọ́n kúkú bẹ́tà Bíbélì ní kó má bàa ṣe aláìjọ fún tèmi tirẹ̀ tó àwọn tó ń tà á lọ ẹ jẹ́ kí n kúkú tọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ. Nígbà tó ṣe wípé tó wà nínú Bíbélì kò tó fún ẹ̀yin tẹ́yìn deceive àwa àṣẹ tẹ́yìn ṣe lẹ́yìn lélẹ́yìí. Má tanra rẹ. Ẹ wọ àwọn ìsàsí assembly kúkú wà babaláwo tó kún bẹ́ẹ̀ wọ́n lé lẹ́gbàgbèje. Má tanra rẹ. Ẹ wọ gbogbo àwọn Jekayinfa family Akẹ́lẹ́ family Olúwo Fákọ̀lé pé ọ̀rọ̀ bọ́ Olúwawo gbogbo àwọn tòṣogbo gbogbo tàwọn tọ̀ṣun àwọn tìjẹ̀bú àwọn tẹ̀gbà kò sẹ́yìn tí mi mọ̀ wà látàláì. Torí ìwàásù tẹ́ kan ṣe tólúwa fi rò pé kíní àṣẹ dídìrín ni mi àtòrí mi ò pé àṣẹ mo ti ẹ̀ ti sí náà. Kò sí ń tọ́ bá lọ́dọ̀ wọn ju tí mo ní wà láàjẹ́ lọ́dọ̀ àwọn tó lórí jìnnà kí kúkú lọ́dọ̀ àwọn tó bí sínú ẹ̀ ní ṣe oríire èmi lè fẹ́ fi àdó ẹ fẹ́ fàdó gbá sí kí mi tani kọ́ńtù ẹ̀. Ipò òtìdé náà tó ń gbé gbogbo ẹ̀ lura wọn tó ń fè bóńbé pápá tí wọ́n pé wọ́n ti nǹkan tí tó bẹ̀rẹ̀ gádà ti jáde náà ti pẹ́. Tí ọ̀ka
pérépéré. ojúlé mẹ́fà abala páànù mẹ́wàá kọ̀ọ̀ká. Ṣé pé tó bá tẹ̀ ṣe pábala páànù mẹ́wàá ni mo rí ṣe bí màá fi bo yàrá kan. ọ̀wá ní gbogbo ètí ọ̀ṣàlàyé nìsín kò sí nǹkan kan míì débi ní fọ́jú pé kábọ̀ dápẹ́lẹ̀ sí àbá dápẹ́lẹ̀ sí ìbá ní ọjọ́ tí ń lọ ní ìbá ní kí n tẹ̀kan máa bọ́ dábà ó rí pé mo múra bìkan tí tá à ń lọ orí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ àṣẹbìdì náà là ń bá káàkiri ní gbogbo ẹ̀ bí ó ṣe dẹ́mọ́rán ọ̀wá rí àdàpẹ́lẹ̀ nítorí lè yá wa nù ọ̀yá ọba bá ní gbólóhùn ọ̀yá gbà náà nù. Everything. O sì kí ní orí rẹ ni ó sì torí rẹ lẹ ilé bá lè tọ wá ẹ. I don't know, that's how we do it in the church. Jesus. Ẹ̀wá kó lẹ́yìn fúnra rẹ̀ lọ́jọ́kọ̀. Ọgbọ́n ifá àgbàlagbé lásán gbogbo rọ́bà ti báyìí kó mọ́ta wá níbi o mọ́jà ń fò kókó mọ́ fi rẹ́ pébi mọ́ fi péré mọ́ fò lè fọ́ mọ́jà mọ́rò wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ́tún ọ̀rọ̀ kan lọ sí àárín ọpọ́n ètò ọ̀run ilẹ̀ ọgbọ́ àgbàládẹ̀ orí òdòrú òré ìdẹ́lẹ̀ ọ̀sáwó bàbá bẹ́ẹ̀ wọn lójúbà rí náà fàfàlẹ̀ tùfò bó bá kúlẹ̀ àkàlà gbòdì ọ̀run mọ̀ bá a fẹ́ lọ ẹsẹ̀ àfẹ̀tẹ̀rẹ̀ ire lórí sí. ìrẹ̀ ń tẹ́gbì ìbọ́lẹ̀gbì ìbọ́lá kúrẹ́ bá fún akápò tí sọ bí inú àgbọ́n mẹ́rin gùn. Ifá ní tẹ́ ẹ bá fẹ́ lájẹ́ o ẹ sá máa ṣe bọ ìbọ́lẹ̀gbì ìbọ́lá kúrẹ́ tẹ́ ẹ bá fẹ́ láyà tẹ́ ẹ fẹ́ bímọ tẹ́ ẹ fẹ́ nílé gbogbo ẹ sá máa ṣe bọ ìbọ́lẹ̀gbì ìbọ́lá kúrẹ́. ọ̀gbọ́n arábìnrin kò sí nǹkan kan míì tí Ifá sọ ó ti sọ ìpìlẹ̀ nu ní àfikọ́ ìdí ẹ̀ fi ṣẹlẹ̀ lẹ́yìn bí bá ṣe ń wí pé babaláwo hàn ń bẹ nínú ìran yìí àfi kọ́ ọ lọ rèé máa bọ fá ká máa bọ fá fún ọ kọ́ ọ lọ máa sọ̀sẹ̀ fún fá gbogbo wàhálà dààmú tó ń ṣe ló ní kébí fi lédè. ìdí bá wí nù. Bàbá, we are devoted Christian. Àwa kì í ṣe léṣe olùgbà láti gbà wá. o ọ̀rẹ́ ti yé mi ọyá ètò ṣe ọyá wa máa jáde wa máa lọ. Bàbá ẹ ní sùúrù ẹ jẹ́ ẹ sọ fún Ifá máa jèrè mi ojú Ifá sì máa jèrè mi o máa sì ṣe nǹkan tó pọ̀ fún Ifá o kí Ifá ní sùúrù o. torí tí ń dọ̀ láàmú ni yí pé mo rí i pé àmúdi àbá ìfẹ́ gbọ́ràn gan tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ torí bàbá ilé ìgbà tó wáyé ní ìsúnmọ̀ òkúkú mọ̀ rí olóòkúrò mi láti dá bá fún àǹkí bá fún ọ tún bẹ̀rẹ̀ ìdí ìsàlẹ̀ òun wí gbogbo ẹ̀ lura wọn wí gbogbo ẹ̀ wó tó wúrò nǹkan ti sọ́jú náà. Mẹ́wàá ṣe mí tó tọ́ bọ̀ lórí stand ẹ máa temper mercy with justice with mercy náà ni. ọ̀dà náà bó ti wọlé orí Ifá ni wàá lọ ọmọ ọbọ lọ́mọ sọ̀sẹ̀ Ifá ọmọ sọ̀sẹ̀ kọ́ lọ fẹ́ni tó nífá àbí kí wọ́n gan-an kó o bọ́ fún ọṣẹ bá fún ọ ọmọ rẹ̀ máa bọ́ bá ní o àbí kọ́ fẹ́ni ó nífá àbí babaláwo gan-an pa. Jesus! Bàbá ṣe tèmọ kó tó mú mi gógógógó ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí báwo ni Ifá ṣe mọ̀ pé mò ń wọ́kọ̀ àbí mi tí lọ́kọ. Ifá tó ọ̀dá náà ló wí bẹ́ẹ̀ bí ebi wọ́n ló fi lu rí ló sì bá ní gbólóhùn alólùròde olùmọ̀ràn ọkàn nífá ó sì mọ gbogbo tí ń jẹ́ ológun ní tó sì ṣe tógun ó fi ṣe Ifá náà lọ́mọ lọ sọ fún ọ ní tó sì ṣe lójú sọ àbí ọba lè ṣe lókùn sí ọ lọ. Bàbá látọjọ́ tó ti bí mi di bí mo ṣe dàgbà tó yìí ọkùnrin kankan pè mí rí. Mẹ́wàá ṣe mí. ọyà tètè lọ máa mójútó fá ni ọ̀rọ̀ kan. ẹ wá ní babaláwo. ọba jẹ òun fa ló ní fẹ́ tírọ̀rùn fi lè dé àbí kọ́ jẹ́ pé ni ó ní fá ṣùgbọ́n ní babaláwo gan-an tó jókòó tí ń dábàá gan-an lọ́yọ́ lọ fẹ́. nǹkan ṣe mí. Isese TV.